صلى الله عليه وسلم. ألم تر أن الله لا رب غيره توحد في الدنيا توحد في الأخرى. الحمد لله الحمد لله. بربك ذكرهم عسى تنفع الذكرى فكم نعم أجدا وكم نعم أجرا. adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ayin Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ ọlọ́mọṣàbà mú bá Ànábì Muhammad. Amina ya Allah. Èyí tí a fẹ́ gbé yẹ̀wò lálẹ́ yìí òun náà ni láti bá bàbá wa àfáà mi olóore wa الشيخ الإمام الحاج بخاري ابن موسى أدام الله حياته láti bá wọn dúpẹ́ oore t'Ọlọ́run ń ṣe. بأيد الله أمرك يا ابن موسى يقيك الله من شر الأعادي. يقيك الله من شر الأعادي. Àfáà mi àfáà wa bàbá wa Ajíkòbí 1. أدام الله حياته. èyí t'Ọlọ́run tún ṣe fún wọn ní oore. لأنك ما ظلمت وما غششت ولم تشرك بربك في العباد ولم تشرك بربك في العباد. èyí t'Ọlọ́run tún ṣe fún wọn ní oore táwọn èèyàn wá tún gbé káàkiri. Allahu akbar. oore ńláńlá. Allahu akbar. nínú tá ànábì ká nǹkan mẹ́rin tó sọ pé ó ní oríire ló jẹ́ fọ́mọ èèyàn láyé. wọ́n wá bi ànábì pé kíni àti kíni. ànábì nínú oríire ọmọ ènìyàn láyé al-mar'atu s-salihah. òun lóbìnrin rí. èyí ń bẹ lọ́dọ̀ de bàbá wa. Alhamdulillah. ànábì tún wá sọ pé wal-markabu àti ọkọ̀ nǹkan gùn tó lálàáfíà. abẹ́ gbọ́ nǹkan gùn tí ó máa ṣe tí ó gbádùn ètò lálàáfíà. Ọlọ́run ètò Ọlọ́run tún ṣe fún bàbá wa yìí ẹ̀mí gígùn tó pọ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n fi lò ó. Amina ya Allah. àlàáfíà ara tó pọ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n fi lò ó. Amina ya Allah. àrísìkí tó pọ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n fi lò ó. Amina ya Allah. ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run. Allahumma amin. ọlá àfa àwọn bàbá wọn wà sí àgbáyé. Rahimahullahu ta'ala. ọlá làjí àgbà. Rahimahullahu ta'ala. ọlá àfa àgbà Shehu Tajul Adabi. Rahimahullahu ta'ala. gbogbo ẹni ó bá ṣe àmín Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fáwa náà. Amina ya Allah. kí la mú wá tá fi kí bàbá wa ọyọ kan náà ni. وجوب أن يهنئك الكثير. وجوب أن يهنئك الكثير. وجوب أن يهنئك الكثير لما ملكته شيخي بخاري. أفاني وجوب ددني أن يهنئك الكثير. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dandan ni wọ́n kì í bá ṣe ń kì í hùn. لما ملكته شيخي بخاري. látara ntọ́lọ́run bá ṣe fáfá mi àfa àgbà bàbá wa Lájíkòbí ntọ́lọ́run ṣe fún yín gbogbo ayé ọmọ kì í náà ni. máa wí èso. وجوب أن يهنئك الكثير لما ملكته شيخي بخاري. لما ملكته شيخي بخاري. kódà gbọ́dọ̀ tún sọ pé wàláwó kárí àlùmọ́náfíkù. òun náà lọ. الله ó أكبر. yá wí. ولو كره المنافق يا بخاري. ولو كره المنافق يا بخاري. àwọn kan bẹ bọ́lá bá sọ̀rọ̀ fún yẹn wọ́n mọ̀ wá rún mú
àwọn nu walau kari almunafiku àwọn ẹlẹgbẹ́ èèyàn àwọn mùnáfìkì èèyàn àwọn mùnáfìkì tí ń bẹ lára wọn wọ́n mọ̀ wá wò pé àá ìgbà tá à ń pè ní bàbá à ń dákọ̀ bàbá olóróró ni wọ́n tún wá ra mọ́tò ńláńlá millions walau كره المنافق يا بخاري ولو كره المنافق يا بخاري. abá bàbá wa dúpẹ́ o. alhamdulillah. orin náà ọlọ́mọdé ó bàjẹ́. amina ya allah. ọlá gbogbo àwọn ẹni ọlọ́run. allahumma amin. ọlá amina. amin. lálẹ́ yìí ní tá a fẹ́ gbé yẹ̀wò òun náà ní iṣẹ́ ṣíṣe nínú Islam. aláwọn èèyàn tó ṣe pé wọn ò níṣẹ́ kankan lọ́wọ́ kò ṣiṣẹ́ kò kéwú kò kàwé kò kọ́ sí ọwọ́ àwọn náà máa wá pariwo pé ìlú ilé ìlú ilé ìlú ilé bò kí n tiẹ̀ pẹ̀lú ìlú ilé ìgbà ilé ò níṣẹ́ kankan kò rọrùn ká máa ṣàwó lójú ọ̀nà lójú títì láéláé kò rọrùn bẹ́ẹ̀ kò ṣeéṣe yóò ṣiṣẹ́ ni yóò fi rówó ó gbìyànjú wàá ní nǹkan kan tó gbé kalẹ̀ ibẹ̀ lówó ti wá. anabi Muhammad sallallahu alayhi wa sallam aláwọn nusus minal kitabi wa sunna àwọn àyà tó pọ̀ tó sọ̀rọ̀ nípa ká níṣẹ́ lọ́wọ́ a sì ní àwọn hadith tó pọ̀ tóun náà sọ̀rọ̀ nípa òwò ṣíṣe ọlá tí ń bẹ fún òwò ṣíṣe aláwọn àdìsí tó pọ̀ tó sọ nípa rẹ̀ ká wá kò nínú àwọn ogunlọ́gọ̀ èèyàn tí ó mà lè tọrọ pé ẹ̀bùn mi Kùránì dá sí torí àwọn kan ń bẹ abẹ́gbọ́ bùnmi òun ní tọ́lọ́wọ́n bá dá máwọn. Allahu akbar. bẹ́ẹ̀ sì ni ọwọ́ tí bá ń bẹ lókè khairun min yadi sufla ọwọ́ tí bá ń bùnyàn ní nǹkan báyìí ó lóore ju ọwọ́ tí ń bẹ ń sàlẹ̀ lọ. ọlọ́run sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل لكم الأرض ذلولا هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. ọlọ́run ní wa nabi Muhammad sallallahu alayhi wa sallam. èmi ọlọ́run lọ́ba tó ṣe pé ja'ala lakumul arda zalulan mo ṣe ilẹ̀ ẹlẹ̀ mo ṣe ní zalulan ní tó tẹ́ pẹrẹsẹ fún yín. Fàmúṣú fi manakibiha ọlọ́ni ẹ máa rìn gbogbo manakibiha gbogbo orígun lẹ́ẹ̀lẹ̀ ni ẹ máa rìn káàkiri bẹ̀. ẹ̀rí èjìká là ń pè ní mankib àwọn mankabu ọlọ́ni gbogbo orígun lẹ́ẹ̀lẹ̀ ẹ máa rìn káàkiri bẹ̀. wa kulu min rizqihi wa ilayhi nushur. ẹlẹ́ẹ̀kejì wa kulu min rizqihi ẹ máa jẹ nínú jẹ mú àrísìkí tèmi ọlọ́run bá pèsè sórí ilẹ̀ẹ́lẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀nu ọ̀rọ̀ àgbẹ̀ ká dáko lọ́lọ́run sọ́nbẹ̀ ọ̀hún. Allahu akbar. torí pé a lè jẹ a lè mú àyàfi ká dáko. Allah. bá a bá yọ owó àgbẹ̀ kúò nínú ọ̀rọ̀ ọmọ èèyàn láyé ebi ó pa gbogbo wa. Allahu akbar. ẹ̀sọ́ ń tà ń jẹ láyé tí èsè pinnu lẹ́ẹ̀lẹ̀ ni wọ́n ti wú jáde. ní ti ń wù jáde. bàbá fẹ́ jẹ búrẹ́dì ní tá a fi ń ṣe búrẹ́dì ìṣẹ́bẹ̀gẹ̀ ni fúláwà àbí níbo ló ti wù. ilẹ̀lẹ̀. bàbá fẹ́ jẹ ráìsì níbo ní ti wù jáde. ilẹ̀lẹ̀. bàbá fẹ́ jẹ ẹ̀wà níbo ní ti wù jáde. ilẹ̀lẹ̀ náà ni. kò sí nǹkan náà.
فامشوا في مناكبها وإليه النشور وكلوا من رزقه وإليه النشور. وكلوا من رزقه وإليه النشور. Àyà kan nu tí ń sọ fún wa pé ìyẹn máa ń ṣiṣẹ́, ìyẹn lè dáko. Ìyẹn lè ṣe kíni? Ìyẹn lè dáko. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀kan náà àwọn sàábì Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. à ń pè ní Nu'man. Gbogbo ẹni ó bá ti níṣẹ́ lọ́wọ́ tó níṣẹ́ tí ń ṣe orí gẹ́gẹ́ bí bàbá wa ẹ̀rí táwọn kan dákọ̀ pé bàbá oníkíni bàbá olóróró tó wá di yìí tó dàpọ́nlé fún wọn. Allahu akbar. ẹni bàbá olóróró èmi náà wá lé mi lọ mọ bàbá olóróró àmọ́sẹ̀ tèmi ń ṣe epo pupa ni epo pupa ẹkùn fún òtíǹjì kọ́lọ̀ kìíní. Naam. Òfilẹ̀ àwọn wa ń pe bàbá wa ní bàbá wo olóróró ìwọ tó bá mọ̀ ní sí ọwọ́ àti ẹ̀ mọ̀ bọ̀ kódà gan-an àwọn àfọ̀n jálàbí Naam. tí wọ́n ń ṣe jálàbí ń bẹ nínú wọn tó ní sí ọwọ́ tí fi ń kùn torí pé wọ́n mọ̀ pé jálàbí ṣíṣe iṣẹ́ dákúdájí ni. Allahu akbar. kì í ṣe sátìyàn lè jòkó tì èyí tí bá ń ṣe jálàbí tó bá rówó yóò ṣe lọ fi invest yóò fi dá nǹkan kalẹ̀. Jálàbí tí mo gbà lérò òun náà ni pé bóyá ń wo àwọn èèyàn sàn gbogbo àwọn oògùn àrùn ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó mọ̀ tó yanjú. Àbọ̀gbọ́ wọ́n bá ní alágbádá yí lórí ó mọ àwọn nǹkan tẹ́lò tọ́lọ́wọ́ fi dára káyìn yẹn padà sọ́gbọ́n mi yé. Àwọn irú iṣẹ́ báyẹn n tó bá béèrè agreement ni ẹ fún mi ní iye nǹkan báyìí tẹ́ bá ti gbọ́ra yín yé kìí sàrámù. tó bá wá rówó ń bẹ àfi kó fi invest kó fi dá nǹkan kan lẹ̀ a nílò àwọn ń jálàbí tí wọ́n ṣe bẹ́ẹ̀. Allahu akbar. wọ́n pa nìkan ní Dangado onílé iṣẹ́ pure water yàtọ̀ sí pé wọ́n ń ṣe jálàbí ó tún ṣe kí ni oníṣẹ́ omi ó láwọn nǹkan tó dálẹ̀ dáadáa tí mówó wọlé. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Jibrilu ló wá bá ànábì ńjọ́ kan ìgbà tó wá dọ́dọ̀ ànábì wọn sọ fún ànábì pé ish ma shi'ita fa innaka mayyitun. Faqala ya Muhammadun. Ọ̀fẹ́ ká lè olóhùn ni mọ́jà lè olóhùn kù díẹ̀. Ó ní wà ànábì ish ma shi'ita fa innaka mayyitun máa sẹ̀mí máa ṣe bó bá ti wọ̀ fa innaka mayyitun. Jibrilu ní wà ànábì Ọlọ́run ní sọ fún ọ pé ó kù ńjọ́ kan ó yá. Wa ahbib man ahbabta. Máa sì máa nífẹ̀ẹ́ ni ó bá wù ọ́ nínú èèyàn ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni máa nífẹ̀ẹ́ ni ó bá wù ọ́. Fa innaka mafariquhu. Àtiwọ́ àtẹni tó nífẹ̀ẹ́ padà fira yín lẹ́yìn kan. Allahu akbar. Máa bọ̀. Wa'mal ma shi'ta. Fa innaka majziyyun bihi. Máa wá sin tó bá wù ọ́. Fa innaka majziyyun bihi. Wọ́n padà sán lọ́sàn-án tó bá ṣe. Thumma. ń bọ̀. Gbogbo ẹni bá máa ń faṣọ àwọn àfáàyà ẹ máa wà àti bọ̀tán ẹ̀. Allahu akbar. ẹ máa wà àti bọ̀tán rẹ̀ bí ṣe rí. Gbogbo ẹni bá rò bóun lẹ́nu pé ẹnu òun mú ẹnu rẹ̀ ò sì mú nǹkan kan wàláì kò mú nǹkan kan ẹ máa wà àti bọ̀tán o. Àwa ẹni tí bá tún wá ń fúnrú wọn lésì ó dà gẹ́gẹ́ bí ìgbà tá à ń gba àgbákò tí ń bẹ lára wọn nù ni. Òun ìdí nù tá a fi fún wọn lésì. A fẹ́ kí wọ́n ṣe orí ibú wọn ní pálí ni. Ó gbọ́ mi yé. Allahu akbar. Ìwà Nabi Muhammad sallallahu alayhi wa máa sallam. ṣe tó bá wù ọ́ wọ́n sọ lẹ́san gbogbo tó bá ṣe. Fa innaka majziyyun bihi. Lẹ́yìn ìgbà tó sọ fún báwọn fa Nabi tán ní Jibrilu wá ní ìwà Nabi Muhammad sharaful mu'mini qiyamul layli. Sharaful mu'mini Qiyamul layli. ọlá tí ń bẹ fún mùmínì òun náà ni kó dìde lóru yé ń bí wọn náà níjó tẹ́ mọ yan náfìlà fọlọ́hún. Níjó jẹ́ ojí lóru rí kó wá ní bó ṣe náfìlà méjì ni jẹ́ ìyẹn fọlọ́hún àtànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Jẹ́ ìyẹn fọlọ́hún. Jẹ́ ìyẹn kí n fi wójú rere Ọlọ́run. Wa izzuhu.
iyì tí ń bẹ fún mùmínì استغناؤه عن الناس istighna'uhu 'ani nnas òun ni kó jẹ́ nìkan tí ò ní máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ̀bùn mi yóò rọrọ̀ kù lọ́dọ̀ àwọn èèyàn. الله أكبر. gbogbo ẹni tí ó bá wá rọrọ̀ kù lọ́dọ̀ èèyàn yóò níṣẹ́. bẹ́ẹ̀ mi ṣe wáyé nísìnyí mo níṣẹ́ mi tí ń ṣe mo níṣẹ́ mi tí ń ṣe yàtọ̀ sí pé mo jẹ́ àfa mo kéwú tó yanjú الحمد لله. ṣé báwọn yàtọ̀ sí pé èèyàn wá ń tẹ̀lé àfa tó yanjú ó gbọ́ mi yé إيه èèyàn ń tẹ̀lé àfa tó ṣe kí ni تنجو. àfa tó yanjú tó níṣẹ́ lọ́wọ́ má kà ó نعم ودمجي. mo kéwú ẹni نعم mo sì kàwé wọ̀nba الحمد لله. orí mo ṣe lò báwọn الحمد لله. mo kéwú نعم. mo sì kàwé ní Ìwọ̀nba. ìwọ̀nba èèyàn wá ń tẹ̀lé àfa tó ṣe kí ni tó yanjú mo wá níṣẹ́ mi lọ́wọ́ tí ń ṣe الله bí أكبر. mo ṣe wà yín ní civil servant ni mí o gbọ́ Ó ń yé civil òṣìṣẹ́ servant. òṣìṣẹ́ ìjọba ni mí àmọ́ bí tí n ṣe ń ṣiṣẹ́ yìí ní sọ fún ọ. wàhízuhu istighna'uhu 'ani nnasi iyì tí ń bẹ fún mùmínì òun náà ni kó rọrọ̀ kó lọ́dọ̀ àwọn èèyàn gbogbo ẹni tí ó wà á rọrọ̀ kó lọ́dọ̀ èèyàn tí ò ní máa sọ pé ẹ̀bùn mi yóò ní kíni lọ́wọ́ الشيء yóò ní iṣẹ́ lọ́wọ́. anabi muhammad صلى الله عليه وسلم. Nu'man bin Bashir òun ló gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ anabi Muhammad صلى الله عليه وسلم. torí pé bó bá fẹ́ dá aláàlí máa fi kó ní sí ọwọ́ o كم لكم كلهم. kó o mú lọ́kùnkúndùn bó o bá kéwú ẹ̀fárómẹ́ǹtì wa tá a wà yìí àbò gbọ́ إيه سا. Abdulsalami أنكم الله. ẹ̀fárómẹ́ǹtì wa tá a wà yìí tó bá ṣe wípé bí ẹ bá sọ láwọn alájí àgbà tí wọ́n ní ká fìwé kún ìyóbá ti jẹ́ aláàfáà púpọ̀. الله أكبر. yóò jẹ́ aláàfáà ọlọ́run ló mọ iye èèyàn tó kéwú nísìnyí òrìṣẹ́ kankan kò síṣẹ́ kankan ṣé wọn mọ wá rìn káàkiri pé ẹ̀bùn wa ni. àwọn tó dáa fún àwọn àfáà làwọn èèyàn ń wò ó ní ìgbà àwọn àfáà ni wọ́n tẹ wọ́n ń lò gbà yìí tí àfáà ń bẹ tó kéwú tí ò níṣẹ́ kankan lọ́wọ́ tí yà ń jẹ wọ́n. والله العظيم. والله. Nu'man òun ló gbọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ ọ̀dọ̀ ànábì Muhammad صلى الله عليه ó وسلم. ní ànábì sọ pé innal halala bayyinun إن الحلال بين ànábì ní tí ń jẹ́ àláàlí ó fojú hàn o. وإن الحرام بين ànábì ní tí ń jẹ́ àràmù èèwọ̀ ó fojú hàn. وبينهما مشتبهات. wa baynahuma mushtabihat níbi àdìsí mi ó ní wa baynahuma umurun mushtabihat ìwọ̀n bẹ láàrin àláàlí àti àràmù umurun mushtabihat àwọn àlámọ̀rí kan tó rújú. لا يعلمهن كثير من الناس. tìyàtìyàn náà àwọn èèyàn wọn ò ń tó rújú tí ń bẹ láàrin àláàlí àti àràmù yìí tìyàtìyàn pọ̀ náà àwọn èèyàn tí wọn ò lè mọ̀. فمن اتقى الشبهات ẹni ó bá wá páyà ń tó rújú استبرأ لدينه. àbògbọ́ ń tó rújú kò fẹ́ jẹ àràmù kò fẹ́ mu àràmù. so mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bùn àwọn àáfàá lówó àmọ́ bí wọ́n ti rí بين. bó lè bá bùn wá lówó àgbà náà ni bọ́ọ̀mù tí bùn wá lówó àgbà náà ni بناني. bẹ́ni tí ń tọ́ tí bùn wá lówó àgbà náà ni báṣẹ́wó bá àwọn àáfàá lówó àgbà náà ni famani takọ ṣubahati فمن اتقى الشبهات ẹni bá wá ń páyà ń tó rújú فقد استبرأ لدينه. ó ń tọ̀ wọn ó ti tún ẹ̀sìn rẹ̀ sínú a nínú àwọn àáfàá نعم. tó ṣe pé bẹ́ẹ̀ bá gbówó lọ sọ́dọ̀ wọn ní níbo ló ti rí ta ló lè ṣe bẹ́ẹ̀ ní èmi àtiwọ́ tó ń wò mí àtèmi náà قالوا لي شبه. kán wá gbówó mílíọ̀n kan gbé wá fún wa ká wá ní àà níbo ló ti rí هو تمي. owó tí ń mí ká wá béèrè pé níbo ló ti rí àṣọ ráwọn tí yà ń jẹ ládùúgbò yín ni ta ló lè ṣe bẹ́ẹ̀ irú rẹ̀ wọn nínú àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni bàbá wa bí kan الله أكبر. rahimahullahu ta'ala àwọn wòlíì Ọlọ́run gómìnà kan ní Kwara wa yìí náà ni ó gbowó lọ́dọ̀ bàbá abíkan bàbá abíkan sì ni so wàá rẹni tí yà ń jẹ ládùúgbò yín ni lọ àdúgbò yín látàdúgbò yín tó fi wá débi òwá rẹ nìkan tí yà ń jẹ dá owó náà padà léwu ẹni tí yà ń jẹ ládùúgbò yín kò lè fún wọn. الله أكبر. màní takọ ṣubuhat فقد استبرأ لدينه ó tọ̀ wọn ó ti tún ẹ̀sìn rẹ̀ sínú o وعرضه. ẹni ó bá páyà tó rújú ọmọlúàbí rẹ̀ ó ti tún sínú má bọ́ afá ومن وقع في الشبهات ẹni ó bá wá kó sínú tó rújú وقع في الحرام. wákọ̀ á في الحرام wákọ̀ àfẹlẹ̀ haram ó ti kó sínú èèwọ̀
tí ẹni tí ò bá wá fẹ́ kó sínú èèwọ̀ Abdulsalami Anakumullah. ó gbọ́dọ̀ ní sí ọwọ́. Allahu akbar. bàbá wa Alhaji àgbà rahimahullahu ta'ala rahmatan wasi'a. kí wọ́n tó bàbá ní sí ọwọ́ wọn tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ni. kí ni iṣẹ́ bàbá? àwọn Alhaji àgbà ń ta tírà. Bẹ́ẹ̀ni. wọ́n ṣe kí ni? Wọ́n ta tírà. wọ́n ń ta tírà. àwọn àfáànù Kódà gbọ́ pọ́n hún fi. ṣé báwọn ó dàgbà gbọ́ pé bàbá Alhaji àgbà ń sọ. Allahu akbar. nínú àwọn ọmọ kéwà Alhaji àgbà bàbá Aléèlá Rahimahullahu ta'ala. national missioner wọ́n níṣẹ́. ó gbọ́ Iye. bàbá wọn wà sí àgbáyé wọ́n níṣẹ́. Civil servant náà pé àwọn náà tẹ̀. ẹ̀yin bọ̀ bẹ́ẹ̀ náà ni Tọ̀. civil servant ní gbogbo wọn. bàbá wa Aléèlá teacher ni wọ́n. Allahu akbar. bàbá wọn wà sí àgbáyé teacher ni wọ́n. civil servant ni wọ́n o. Wallahi. bàbá wa Aláyé Ahmadu bàbá wa Asheku Ahmadu Aláyé Rahimahullahu ta'ala. civil servant làwọn náà wọ́n níṣẹ́ tòun ti kéwù wọn. Allahu akbar. máa kà á o. Anakumullah. ó wá kéré ní ọmọ kéwà Alhaji àgbà tí ò ní sí ọwọ́. bàbá wa Ali Iléèlá bàbá wa AB Sala àbúrò ní AB Sala Ali Bayo Salahuddin ẹ̀gbọ́n ní AR Sala. Allahu akbar. bàbá wa Iléèlá bàbá wa Khuddamul Qur'an Allahu akbar. Khadimul Qur'an Khuddamul Qur'an bàbá náà àwọn náà níṣẹ́ lọ́wọ́ civil servant làwọn náà. Allahu akbar. bàbá wa mufti ẹlẹ́ẹ̀kẹta fún Ìlọrin Al-marhum. almarhum asheikh alfadil asheikh Safiyullah Kamaluddin Rahimahullahu ta'ala. àwọn náà níṣẹ́. kódà gan travel angel àbí travel angel náà ni agent wọn làwọn ń ṣe. Allahu akbar. Bá ti ń lọ bá ti ń bọ̀ làwọn wà ń di. wọn bá ti ń travel ẹni ló bá fẹ́ lọ Maka ẹni ló bá fẹ́ lọ hajj ẹni ló bá fẹ́ lọ umura iṣẹ́ táwọn ń ṣe nù. Allahu akbar. àáfà gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ ìgbà tágbà wá dé gbogbo tí wọ́n ti wá ní wọ́n wá ń sinmi Wọ́n ń jèrè rẹ̀. wọ́n wá ń jèrè rẹ̀. kí n tiẹ̀ tó lò ní níṣẹ́ lọ́wọ́ ó jalè ó jalè ó lò ní níṣẹ́ lọ́wọ́ ó ṣe 419. Allahu akbar. àìníṣẹ́ lọ́wọ́ ni ó máa fà á ni ó máa wá ní ẹ̀mú epo pupa wá lásàlátù. ó gbọ́ Allahu akbar. epo pupa kíyàn wá dá sàlátù kí ló fẹ́ fi epo pupa sí lásàlátù. àìníṣẹ́ ni máa ń fà á. kíyàn dá sàlátù kó wá ní ẹ̀mú àgbàdo wá àgbàdo pẹ́rẹ́gì kọ̀ọ̀kan. kíyàn dá sàlátù kó wá ní ẹ̀mú ráìsì agolo márùn wá èèyàn sì lọ bí 1000. ẹ dákun ṣé àpò ráìsì ò ní Ọlọ́run ló mọ iye àpò ráìsì tí ó wà lọ́dọ̀ rẹ̀. àìníṣẹ́ ní ń fà yín hùn àìníṣẹ́ òun ní ń fa gbogbo ẹ̀. ìyẹn gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́. Ara àwọn ànábì Ọlọ́run náà tó ní àwọn ànábì Ọlọ́run tó níṣẹ́ pọ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run àkọ́kọ́ kò fẹ́ sẹ́nìkan náà àwọn ànábì Ọlọ́run tí ò dáràn jẹ. Allahu akbar. ò gbọ́ mi yé. Iye mi. Abdulsalami Afakumullah. As-Sukutawi kò fẹ́ sànábì Ọlọ́run tí ò ṣe kíni Tí ò níṣẹ́ tí ò níṣẹ́ tiẹ̀ tí ò dáràn jẹ. ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. ibi tó gbómi lọ́hún tó bá lọ wọ àdìsí Muslim Naam. روى مسلم في صحيحه عن حديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال Tọ́. níbi àdìsí Muslim ń sọ báyìí wípé Abu Hurairah gbọ́ látọ̀dọ̀ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Abu Hurairah sọ pé Ànábì Muhammad sọ báyìí pé ma ba'atha Allahu nabiyyan illa ra'al ganama. Allahu akbar. Ọlọ́run ò gbé ànábì kan dìde àyàfi kó dáran jẹ. Ànábì kan sẹ́. Kò ṣiṣẹ́ kankan rí àfi kó jẹ́ pé Musa ni, Isa ni, Nuhu ni, Yunus, Yunus ni, Hud, Ibrahim ni, Idris, Yusuf. gbogbo ànábì Ọlọ́run Adam. ma ba'atha Allahu nabiyyan illa ra'al ghanama. Ọlọ́run gbé ànábì kan dìde àyàfi kó dáran jẹ ni. Àwọn sàábé sì wà wájú ànábì tí wọ́n pọ̀ tá ànábì fi ń sọ̀rọ̀ yìí fún wọn. Àwọn sàábé ànábì wá bi ànábì léèrè ìwà ànábì wa anta ṣé wọn náà dáná. Faqala ashabuhu wa anta faqala na'am. Ànábì ní bẹ́ẹ̀ ni èmi náà dáná jẹ. Èmi náà lẹ́ran tí ń dájẹ́. Kuntu ar'aha
ala qaratito li ahli Makkah. Allahu akbar. níta ń pè ní qaratito òun náà ní daraimun yasira. Ànábì ní èmi náà dáná jẹ fáwọn aráàlú Mákà ala qaratito li ahli Makkah. owó pínísín báyìí ni fi ń dáná jẹ fún wa. o gbọ́sẹ́ ó dà gẹ́gẹ́ bí ẹni tó kàwé tán ó ní dìgírì lọ́wọ́ kò wá ríṣẹ́. máa gbọ́ o Naam. wọ́n wá ló wà private ibìkan nǹkan bá wọn manage ni wọ́n lè lò wọ́n fún wọn ní gba 12,000. ṣàǹkó sì péjú ẹni tí ò ṣe kíni tí ètí ní kankan lọ. Bẹ́ẹ̀ni. Ànábì ní ala qaratito li ahli Makkah. owó pínísín báyìí ní fi ń dáná jà fáwọn aráàlú Mákà. Allahu akbar. iṣẹ́ kan nìyẹn tá Ànábì ṣe. ẹlẹ́ẹ̀kejì Ànábì tún wá jáde ó ṣòwò ó lọ sílẹ̀ Sham òun àti Maysara ó rántí. Maysara, naam, akanu siro dada. Naam. òun àti Maysara wọ́n jáde wọ́n lọ sí Mákà wọ́n ń ṣòwò káàkiri. ta ló lówó ta ló lọjà tí wọ́n ń gbé káàkiri òun náà ní Khadija. Allahu akbar. Ànábì àti Khadija ti fẹ́ra wọn gbà wọn. Ọ̀gá Tọ́mọ̀sẹ́ náà wà. wọ́n wà ní wípé Khadija lówó Naam. ó ní owó àmọ́ ló ń bọ́ Ànábì ní làákàyè. Allahu akbar. ó bọ́ mi yé Ẹ̀kọ́ tó wà ń bẹ̀ wọn náà. orí mo ṣe lò. Naam. Khadija ní owó tó pọ̀ àmọ́ ló ń wá bọ́ Ànábì bí wọ́n ti ń fi owó ṣe owó. Allahu akbar. ó wá gba Ànábì pé ó dà wọ́n máa bá ń fowó mi ṣòwò. Yamila kai. ìyá mi ńlá káyì rẹ̀ kharaja an-nabiyyu fi bid'i amrihi yuridu ila ash-Sham lit-tijara. nígbà tá Ànábì ń lọ lẹ̀ Ṣáàmù àti òun àti Maysara níjọ́ kìnínní àná Maysara tó jẹ́ ọmọ ọ̀dọ̀ Khadija kí ni wọ́n ń bá lọ òwò ṣíṣe. nínú àfà tí èyí jẹjẹkújẹ Ni bàbá wa. òun ni wọ́n wà. Allahu akbar. a gbọ́ dáadáa bó jẹ́ pé bàbá súnmọ́ wọn a gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ wọn. Naam. wọ́n ní bàbá Mudirul Markaz bá travel lọ bìkan báwọn èèyàn bá wá pọ̀ gẹlẹ́tì tí wọ́n bọ̀ wá pé afẹ́ kí wọ́n ní. bàbá wa Mudirul Markaz Adamallahu hayatahu. wọ́n báwọn èèyàn bá wọn wọlé wọ́n ní ẹ má kó àwọn èèyàn wá sọ́dọ̀ mi. wọ́n lọ fún wàásí ni o àbí wọ́n pè wọ́n fún mi kàwọn èèyàn wá ń rọra wọn wá pé ẹ dákun ẹbùn wá ládùúà ẹ dákun ẹ máa pé oríṣiríṣi sí làǹfà. Wallahi. bàbá wa Mudirul Markaz àwọn náà wá dá travel agent kalẹ̀ báyìí bó o bá fẹ́ lọ hajj ò gbọ́sẹ́ ń yé mi. bó o bá fẹ́ lọ hajj Hajj. Lọ bá wọn. lọ bá wọn bó o bá fẹ́ lọ umra bàbá wa Mudirul Markaz gbé kalẹ̀ àwọn àfáà gidi nù tún ò ní jẹjẹkújẹ. Allahu akbar. kí wà ń tiẹ̀ n tó múrò àwọn eléyìí wọn tí wọ́n tún dárú nǹkan báwọn lẹ̀ bó tiẹ̀ sí wá jẹ́ ọlọ́mọsá jáde bàbá Mudirul Markaz bẹ́ẹ̀ Amina ya Allah. ọlá yìí tóbi ọlọ́run Amin. ó bá wa ṣàlékún àlàáfíà fún wọn. Amina ya Allah. su'ila Imam Ahmadu bun Hanbali To. wọ́n bi Ahmadu ọmọ Hanbali wọ́n bi léèrè pé ma taqulu fi man jalasa fi baytihi aw masjidihi ẹni ó jókòó sí ilé rẹ̀ kí ló fẹ́ sọ fún wa ń pa rẹ̀. Wa qala. ẹni ó jókòó sí mọ́sálásí ó kàn wá mọ́sálásí wọ́n ṣe la ilaha illallah láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo àsìkò rẹ̀ mọ́sálásí ní fi ń jókòó. wọ́n ní ìfowó àfa Ahmadu ọmọ Hanbali kí ló fẹ́ sọ fún wa ń pa èèyàn bẹ́ẹ̀. Wa qala. في بيته أو مسجده ما بوا. وقال لا أعمل شيئا ìwọ̀n ìgbà tó jókòó mọ́sálásí àbójókòó nílé rẹ̀ wọ́n sọ pé mi ò ní ṣiṣẹ́ kankan o. حتى يأتيني رزقي. títí tí jẹ̀mú mi ò fi wá bá mi. máa bọ̀. قال أحمد. àfa Ahmadu ọmọ Hanbali wá sọ báyìí pé. هذا رجل جهل العلم. irú èèyàn bẹ́ẹ̀ tó jókòó sínú ilé rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ tó jókòó sí mọ́sálásí tó lóun ò ní ṣiṣẹ́ kankan aláìmọ̀kan. أما سمع قول النبي صلى الله عليه وسلم. ó ní sẹ́ gbọ́rọ̀ ànábì ni tá ànábì sọ báyìí pé. وجعل رزقي تحت ظل رمحي. ẹ̀rí ànábì ni wọ́n ti ṣe ìjẹ̀mú mi wọ́n ti fi sí abẹ́ zilli rọmọ̀hí abẹ́ bòógì iṣẹ́ tíyàn bá ń ṣe rọmọ̀hù nǹkan tó bá jù nígbà tíyàn ju nǹkan ẹni ó níṣẹ́ lọ́wọ́ bí ẹni ó ta fani
tó bá wá tafà ó sì mọ̀ pé bódosù bóun bá lọ kílẹ̀ tó sún ni tóun ò gbà. Allahu akbar. Àbògbọ́ bó bá yẹ pé sí oṣù ní bá ń ṣe ó mọ̀ pé tó sùn bá pé òun ṣe kíni òun gbà kankan. Ànábì fẹ́ ká ṣiṣẹ́ Ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ nítorí ká má bàa wọ́wọ́ lọ́wọ́. Allahu akbar. Torí ká má bàa jẹjẹ kújẹ. Àmọ́ iṣẹ́ ṣíṣe omi ni kíyàn lówó púpọ̀. Kò túmọ̀ pé lágbájá ń ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ní owó tó pọ̀ torí pé Ọlọ́run ló ní ká lówó púpọ̀ lọ́wọ́. Allahu akbar. Torí pé na'anu qasamna bainakum ma'ishatahum fil hayati dunya. fil hayati dunya. Ṣé bẹ́ẹ̀ náà ni? Na'am, nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya. Ṣé bẹ́ẹ̀ náà ni? Bẹ́ẹ̀ni. Ọlọ́run láwọ̀ Ọlọ́run àwa la pín ìjẹ̀mú yín à ń pín láàrin yín ìwọ tó ní púpọ̀ ìwọ tó ní kékeré àwa Ọlọ́run la pín. Allahu akbar. Tó bá rí bẹ́ẹ̀ àdìsí Ànábì Muhammad mi Sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ̀wù ẹyẹ ni bẹ́yẹ bá jí làárọ̀ hina dhakara tayra tagidu khimasan wa taruhu bitonan. Ẹyẹ tí ń fò àwọn ẹyẹ tí ń bẹ ládùúgbò ń kálukú ni gbogbo wọn náà ń bẹ ń bẹ kan wọ́n ti fara sinlẹ̀ báyìí wọ́n sinmi. Bílẹ̀ bá wá mọ́ gbogbo àwọn ẹyẹ yìí ẹ̀rí tagidu khimasan àbò gbọ́. Yes sir. Tó bá dàárọ̀ wọn ó jí lẹ́ni tínú wọn ó pa tí ò ní sóúnjẹ nínú wọn. Wa taruhu bitonan tó bá sì dìrọ̀lẹ́ tí wọ́n bá darí padà dé ikùn ó ti ṣe kíni ó ti yó. Ẹyẹ nu ẹyẹ ò jókòó sójú kan. Allahu akbar. Ẹyẹ kò ṣe kíni Kò jókòó sójú kan kó jẹ wá bá ká tó wá níwọ̀ èèyàn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Dákun àyá Kùránì ẹ̀kan ò sí bá ń ké dákun. Bismillahi Àdìsí bismillahi lẹ́kan. rahmanir rahim. Kàbá tún kíni. Huwa alladhi ja'ala lakumul arda Huwa zalula. alladhi ja'ala lakumul arda zalula. Famushu fi manakibiha. wa kulu. وكلوا من رزقه وإليه النشور. Abu Qalaba. Abu kí ni mo pè? Qalaba. Àfà àgbà ni nílẹ̀ Basra. O gbọ́. Oye. Abu Qalaba ni wọ́n ń sọ fọ́kùnrin kan. Ó ní wà arákùnrin yìí la'an araka tatlubu ma'ashak. La'an araka tatlubu ma'ashaka. Kí n rí ẹ kó máa wá ìjẹ̀mú rẹ káàkiri. Ahabbu ilayya min an araka fi zawiyatil masjidi. Allahu akbar. Kó máa wá n tó jẹ bóyá bíríkìlà ni ọ́ ni kápẹ́ńtà ni ọ́ ni goldsmith ni ọ́ ni káfíńtà kọ́ sí mọ̀kọ́gbọ́n. oníṣẹ́ ọwọ́ ni ọ́ ni oníṣẹ́ oṣù ni ọ́ ni ó ń ṣèjọba ni ọ́ ni epo ló ń tà ni òróró ni ráìsì ni ó jí làárọ̀ wá kúrò nínú ilé rẹ̀ ó lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ la'an araka tatlubu ma'ashaka ahabbu ilayya min an araka fi zawiyatil masjidi. Allahu akbar. Kò lè jókòó sí níbi eegun kan níbi mọ́sálásí ó wá fẹ̀yìn tí òpó mọ́sálásí báyìí àbí orígun kan ní mọ́sálásí kò lè jókòó síbẹ̀ kò máa ma ní ọlọ́run o bùnmi lówó ọlọ́run o bùnmi lówó ọlọ́run asamau lam tamtiri zahaba wala fidda. Allahu akbar. Sama tẹ́rí ni kò ní rọ góòdì kódà kò ní rọ fàdákà. Allahu akbar. Ó wá jókòó sí mọ́sálásí ya Allah bùnmi lówó ya Razaku bùnmi lówó ya Razaku bùnmi lọ́mọ ya Razaku bùnmi lówó ó sì sí owó kó tó rówó ni. Allahu akbar. Ìyẹn jókòó kalẹ̀ síbi kan kó wá lóun wówó ò gbọ́. Iye. Ṣé táìmù mi tó pé ni. n ti ń pè bọ̀. n ti ń pè bọ̀. la'an araka tatlubu ma'ashaka ahabbu ilayya min an araka fi zawiyatil masjidi. Tó bá rí bẹ́ẹ̀ àwọn muhajirun àtàwọn ansor nínú àwọn sàbí ànábì Muhammad àwọn méjèèjì. Allahu akbar. Àwọn muhajirun náà wọ́n lówó tí wọ́n ń ṣe àwọn ansor àwọn náà níṣẹ́ owó níṣẹ́ tí wọ́n tán ṣe kíni tí wọ́n ń ṣe
àwọn ansọ́rù tí wọ́n yashtagiluna bizira'a. ó gbọ́. àwọn tí wọ́n yashtagiluna bizira'a wọ́n mójútó nǹkan ọ̀sìn nǹkan ọ̀gbìn. nǹkan ọ̀gbìn làwọn mójútó àwọn aráàlú Madina nù. àwọn tí wọ́n gba nábì ní àlejò. àwọn aráàlú Madina ni wọ́n máa ń pè wọ́n ní ahlun nakhil wa zar'in. ó gbọ́. ahlun nakhili wa zar'in. wa zar'in kí la ń pè ní nakhil. làbídùn àwọn máa ń gbin làbídùn gan. wọ́n mójútó púpọ̀. wọ́n mójútó gan àwọn aráàlú Madina. wa zar'in. nínú àwọn sàábì ànábì lásọ o. na'am. ká sì dáko Ọlọ́run fi rọ̀ wọ́n lọ́rùn. Allahu akbar. àmọ́ àwọn ará Mẹ́kà àwọn almuhajirun tí wọ́n tẹ̀lé ànábì wá láti Mẹ́kà wá sí Madina. àwọn èèyàn tí wọ́n ishtagalu bitijara. اشتغلوا بالتجارة والصفق بالأسواق. kata sọ kata bàtà kata tẹ gbogbo nǹkan mèremère góòdì kata wúru rẹ̀ fìlà jalabiya amiriti lélẹ́yìí harameni lélẹ́yìí tintana lélẹ́yìí gẹ́sínárì nítawọn mójútó nù. bẹ́ẹ̀ oyayi ọmọ yìí nítawọn mójútó nù. kódà gan àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sàhábà nàbí àwọn kùbárù sọ̀hábà kánú yumarisuna tìjára. ní táwọn mọ̀rásà tí wọ́n ń stọ́dì gan jù. owó ṣíṣe ni. ká lọ kẹ́kọ̀ọ́. ká lọ. irun wọn náà ti máa ń kọ́lẹ̀ pé báyìí náà ti ń ta ilé. ọ̀yá yìí. Allahu akbar. tó bá rí bẹ́ẹ̀ níparí tàbá wo náà Al-Qur'ani wò Ọlọ́run sọ̀rọ̀ nípa owó ṣíṣe. Allahu akbar. àwọn Quraysh tí wọ́n wà ní Mẹ́kà wọ́n ní ìgbà méjì ṣé báwọn ìgbà ṣètà àti ìgbà ṣọ́ìf. ìgbà ṣètà yìí ó láwọn nǹkan tí wọ́n máa ń tà ń bẹ̀ wọ́n á máa ṣe ìrìn àjò nígbà òtútù. wọ́n ṣọ́ìfì ìgbà ooru ó láwọn nǹkan tí wọ́n mọ̀ pé máa ń tà nígbà wọ́n máa ń ṣe ìrìn àjò wọ́n máa ń lọ ra wọ́n sì máa ń tà. Allahu akbar. wọ́n máa wá ń ṣèrìn àjò láti Mẹ́kà láwọn Kùrẹ́ṣì ń wò lọ sílẹ̀ Sham wọ́n sì lọ sílẹ̀ Yaman. ó gbọ́ mi yé òun lọ́lọ́run fi ń sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ilafi Quraysh. ilafi Quraysh. ilafihim رحلة الشتاء والصيف. إلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Ọlọ́run ní ṣé kìí ṣe pàwọ́ Ọlọ́run la ṣe dẹkùn fáwọn Kùrẹ́ṣì ni. أطعمهم من جوع. àwọn Ọlọ́run a ṣe dẹkùn fáwọn Kùrẹ́ṣì إلافهم a ṣe dẹkùn fún wọn رحلة الشتاء والصيف. ìgbà ọyẹ́ àti ìgbà ooru a ṣe dẹkùn fún wọn. ìdẹkùn wo ni? wọ́n sì rìn àjò lọ. gbogbo tí ń jẹ́ ẹ̀rù bíbà àjẹkẹ́rù bà wọ́n. olè tí ó da wọn lọ́nà àwọn Ọlọ́run ọba fún wọn lọ́kàn balẹ̀ àjẹ́ kí làásìgbò kó wọnú ìgbésí ayé wọn. إلافهم رحلة الشتاء والصيف. gbogbo tí máa ń dẹ́rù bà ni bí olè gbogbo tí máa ń dẹ́rù bà ni bí àwọn ẹranko tí ó máa jẹni lójú ọ̀nà àwọn Ọlọ́run ọba adábò rẹ̀ bu àwọn Kùrẹ́ṣì. إلافهم رحلة الشتاء والصيف الذي أطعمهم من جوع وآمنهم من خوف. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف. àwọn Ọlọ́run ṣé kìí ṣe pàwọ́ Ọlọ́run ni a sì dẹkùn fún wọn rìhìlátà ṣìtáì nígbà tí wọ́n bá ń ṣèrìn àjò nígbà òtútù wọ̀ṣẹ́fì àti ìgbà ooru. tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe pàwọ́ Ọlọ́run la ṣe méjèèjì fún wọn. falyabudu rabba hadhal bayt. ọba tó ní Káàbà tó ní Mẹ́kà òun ni ẹ máa sìn o. falyabudu rabba hadhal bayt. allazi at'amahum min ju'in
وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف. فإن التجارة من الكسب الطيب. ká ṣòwò nínú iṣẹ́ ọwọ́ tó dáa ni tó máa ni. Allahu Akbar. فإن التجارة من الكسب الطيب. تو أبو بو الذي عث عليه الإسلام وأمر به. أبو بو رغب فيه الإسلام إذا سلمت من الغش والخداع والاحتكار والأيمان وخاصة الأكاذيب وخاصة الكاذبة. owó ṣíṣe inú iṣẹ́ tó dáa tó lálùbáríkà ni iṣẹ́ tó ń mọ́ ni ó gbọ́ mi yé torí níparí wọ́n lọ bá Ànábì Muhammad ayyul kasibi atiyabu ayyul kasibi atiyabu faqala ha amalu rajuli biyadihi wa kullu bay'in mabruru. Allahu Akbar. wọ́n ní wà Nábì èwo nínú iṣẹ́ ọwọ́ nífi mọ́jú. Faqala Ànábì sọ pé amalu rajulu biyadihi òun náà ní iṣẹ́ tó mèèyàn bá ń ṣe iṣẹ́ tó fi ń wá jíjẹ tó fi ń wá mímu tó ṣe pé òun ń ṣe fún ara rẹ̀ ni iṣẹ́ tíyàn ń ṣe tíyàn fi ń jẹun tíyàn fi ń mumi abóògbọ́n òun fi ń tọ́ ọmọ òun fi ń rán ọmọ skul ìwọ náà fi ń lo láìf ara rẹ̀ òun là ń pè ní amalu rajuli biyadihi. iṣẹ́ tó ṣe yan gan iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ń ṣe. wa kullu bay'in mabrur wa kullu bay'in mabrur àti gbogbo iṣẹ́ bay'u gbogbo kátàkárà tó bá ti lálùbáríkà torí àwọn iṣẹ́ kò lálùbáríkà kò sálùbáríkà ń bẹ. ìsìláàmù kọ́ a ò gbọ́ bí à ń tajà kí a máa pa ajá ta ìsìláàmù fẹ́. ẹlẹ́dẹ̀ ìsìláàmù fẹ́. ọtí ìsìláàmù fẹ́. gbogbo nǹkan tí ìsìláàmù bá ti kọ̀ báwọn abọ̀gbọ́ kìí ṣe iṣẹ́ tó lálùbáríkà. owó lè wà ń bẹ̀ o àwọn tó ń wò jẹ yálà yà yàn wájú Ọlọ́run àfi tí wọ́n bá túbá lókù kó tó kú. Allahu Akbar. àfi tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá túbá òun nìkan ló ṣẹ́kù. níparí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tá a fi kánṣẹ́ rẹ̀ ńlẹ̀. àwọn sàábì Ànábì méjì kan wà. ọ̀kan nínú wọn Abdurrahman ibn Auf radiyallahu anhu. ẹlẹ́ẹ̀kejì òun ni Sa'ad radiyallahu anhu. sàábì Ànábì gidi làwọn méjèèjì. Abdurrahman ibn Auf yìí òun ṣe ìjírá láti Mẹ́kà ó ṣe ìjírá wá sí Madina. tó ń gbọ́ mi yé báyìí. Naam. walam yakun ma'ahu shay'un min malin aw mata'in. gbogbo tí ń jẹ́ máàlù ò gbọ́ máàlà yẹ̀mílù máàlà yẹ̀mílù máàlà yẹ̀mílù mailan. gbogbo tí ń jẹ́ owó gbogbo tí ń jẹ́ tí ó fi jẹun tí ó fi wọṣọ tí ó fi bọ́mọ tí ó fi bọ́ra rẹ̀ gbogbo tí ń jẹ́ dúkìá kò ní kankan. walam yakun ma'ahu shay'un min malin kò sí nǹkan kan fún kò ní kankan aw mata'in kódà kan kò sí nǹkan gbádùn kankan fún. ó wá dé Madina. ìgbà tó dé Madina ó bá Sa'ad ibn Rabi' al-Ansari. so mọ̀ yí pé Abdurrahman ibn Auf yìí ń bẹ́ẹ̀ nú àwọn mẹ́wàá al-mubashirin bil janna àwọn mẹ́wàá tá Nábì fún ní sàtífíkẹ́tì àlìjánná. Allahu Akbar. a padà sọ yìí tó bá yá. ta ni ń jẹ́ Abdurrahman ibn Auf. ó wá dé Madina kò ní nǹkan kan àtijọ́ àti mú nira. ìgbà tó dé Madina Ànábì wá sọ di ó wá mú Sa'adu bunu Rabi al-Ansari ó wá sọ wọn àti Abdurrahman bunu Khawf Ànábì wá sọ wọn pọ̀ ó sọ wọn dọmọ ya. bẹ́ẹ̀ sì ni Sa'adu bunu Rabi yìí olówó lòun ọlọ́lá ni abọ̀rọ̀ ni. ìgbà tí wọ́n dọ̀rẹ́ ó wá dijọ́ kan Sa'adu wá pé
Abdurrahman ibn Khawf wá pè ìwọ ọ̀rẹ́ mi fata'ala ushatiru kamali uqasimu kamali. ìwọ ọ̀rẹ́ mi ó ní mo lówó tó pọ̀ owó mi máa dá sí méjì ìfọ̀n ní ìdá kan mo sì níyàwó méjì ìyàwó méjì tí mo ní yìí mo fẹ́ kó wòye tó bá wù ọ́ nú àwọn méjèèjì ìkọ̀kánlẹ̀ ìfìfún ọ mú èyí tó bá wù ọ́ ó jẹ́ mélòó ó jẹ́ méjì ẹlẹ́ẹ̀kẹta mo nílé méjì ilé méjì yìí ìwọ Abdurrahman wòye tó bá wù ọ́ èmi ò mú kan ana askunu al-ukhra abo gbọ́ wa indi darani taskunu ihdahuma wa ana askunu al-ukhra. èmi náà nílé méjì mo nílé méjì ìwọ máa gbé kan kémi náà mú kan pẹ̀lú ìyàwó kọ̀ọ̀kan. ọ̀yá yìí pẹ̀lú ìyàwó kọ̀ọ̀kan ẹ wo ọ̀rẹ́ gidi nu ó wá sọ gbogbo ẹ̀ tán ó lọ ìṣègbà ìṣàwò fún ọ ẹ̀kan náà Abdurrahman bùnà Auf ó ní ọ̀rẹ́ mi ya akhi barakallahu laka fi malika wa fi ahlika wa fi darika innama muruhun tajirun fadalluni ala suqi. ìwọ ọ̀rẹ́ mi olóṣè báyìí olóṣè báyìí gbogbo tó olóṣè ni mo gbọ́ àmọ́ sórí mi tó rí má fún mi lẹ́ja jẹ ibi tó ti ń pẹja gangan kó èmi náà. Allahu akbar. ya akhi ó ní wọ́n mọ̀ ìyá mi barakallahu laka fi malika owó rẹ tó ló fún mi kó da sí méjì òun ọlọ́run fàdí baríkà sí mo yọ̀ǹda ọlọ́run tó jó pọ̀ sí mo yọ̀ǹda ta ló lè síbẹ̀ nu wa. wa ahlika ìyàwó rẹ tó ló mú lọ́yọ̀ kọ̀ọ̀kan mo yọ̀ǹda èyí wọn náà. wà fi darik ilé rẹ tó ní méjì ní ká mú lọ́yọ̀ kọ̀ọ̀kan mo yọ̀ǹda èyí wọn náà. innama mur'un tajirun èmi ń tó orí yìí ṣòwòṣòwò ní mí èmi ẹ sọ̀lẹ̀ sàbí ànábì ni o Abdurrahman ibn Auf ó lè mi torí èmi ẹ sí ọ̀lẹ o innama mur'un tajirun ṣòwòṣòwò ní mí fadalluni ala suqi dákun kọ́ mi bí wọ́n ṣe ń ṣòwò mú mi lọ́jà ó padà wá kọ́ dọ́dà báyìí láǹṣe Abdurrahman ibn Khawf padà wá dolówó. Allahu akbar. ìgbà tó tẹ pámọ́sẹ̀ rẹ̀ sábẹ́ ànábì ni o. Abdurrahman ibn Auf. wàláhì àwọn àfáà sọ pé ó padà lówó gán. wajama'a tharwatan dakhama. wajama'a tharwatan dakhamatan. ó padà lẹ́nu tó kówó jọ olówó tó pọ̀ gan tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni ó bá jẹ́ ọmọ kéwú kí n gbé báwọn bẹ́ẹ̀ bá wà lọ́mọ kéwú tó níṣẹ́ tí ń ṣe bó bá padà yá tágbà bá ń bẹ̀ ọlọ́run lè padà di fàdùbáríkà sí iṣẹ́ ohun tí ó padà wá jókòó pé káwa náà mọ̀ wá sinmi báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyẹn gbọ́dọ̀ níṣẹ́ ni àwọn kan ní ń bùn ọ́ lówó owó tí wọ́n ń bọ̀ ọ̀hún jẹ́ wọ́n máa rí wípé wọn náà fi ń ṣe nǹkan kan kẹ́lẹ́ pọ̀ nǹkan fi ń jẹun lásán wọn náà fi dá nǹkan kan lẹ̀. Islam ó fàyè lẹ̀ ká ṣe kíni ká níṣẹ́ lọ́wọ́ ká jẹ́ mùsùlùmí dandan kọ́ mi ẹ̀ bá jẹ́ mùsùlùmí kó wá sọ pé dandan ló gbọ́dọ̀ lówó ara o ò gbọ́ mi ọlọ́run ló lówó àmọ́ ká níṣẹ́ lọ́wọ́ ká má bàa jẹ haram kówó wá pọ̀ kíyàn lówó bí àwọn Dangote bí àwọn Ọ̀tẹ́dọ́lá bí Baba Saraki bí kankan bẹ́ẹ̀ ọlọ́run ló lè yún iṣẹ́ tún kọ́ lówó tó bá rí bẹ́ẹ̀ àtàwa àtẹ̀yìn gbogbo jàmáà tí ń wò wá gbogbo iṣẹ́ tá a bá ń ṣe ọlọ́mọ sábà fàlùbáríkà sí ọlá gbogbo àwọn ẹni ọlọ́run gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ bá wa yọ̀ tẹ́ ń bá wa dunnú lórí oore tọ́lọ́run ṣe fún bàbá wa Ajíkòbí 1. Adamallahu hayatahu. ọlọ́run ìdùnnú wọnú ilé tiyín náà. Àmín. Oore ńlá ló máa wọnú ilé tiyín náà. Àmín. Àgbéga ó máa wọnú ilé tiyín náà. Àmín. Ìbùkún ó máa wọnú ilé tiyín náà. Àmín. Ọlá gbogbo àwọn ẹni ọlọ́run. Àmín. Ọlá wákàtí márùn-ún. Àmín. Owó òróró nù. Owó òróró. Owó tó mọ́.
ẹlẹ́ẹ̀kejì bàbá wo lọ wá sí bá pé wá sí Ìlọrin ni wọ́n gbà kankan wọ́n gbà ní tọ́ ẹ lè mú 10,000 wá ẹ lè mú 20,000 wá sí Ìlọrin nu owó kẹ́lẹ̀ bá a mọ̀ yìí àmọ́ wọ́n bá yẹ pé travel ni a gbé mọ́tò lọ a gbé gbá lọ a gbá wò lọ àṣà àtúní fowó wa àtúnfi lọ́bẹ̀ èyí wọn á padà sọ nípa al-jihadu fi sabilillah á padà débẹ̀ kí ni jẹ́ jihad iṣẹ́ ọwọ́ láti sọ yìí kéèyàn níṣẹ́ lọ́wọ́ òun la sọ yìí kí ni wọ́n jẹ́ jihadu fi sabilillah á padà débẹ̀ náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.